وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. الحمد لله الذي أمر عباده بالدعاء ووعدهم بالإجابة وهو لا يخلف الميعاد، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pa àwọn ẹrú rẹ̀ láṣẹ wípé kí wọ́n máa pè òun. Ọlọ́run pa wọ́n láṣẹ ká máa ṣàdúà. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, ọba yìí lọ́ba tí ó pa wá láṣẹ tó ní ká máa ṣàdúà. Ọba yìí náà lọ́ba tí ó wá ṣàdéhùn pé gbogbo ẹni bá ti ṣàdúà òun ó gbàdúà. Àdéhùn Ọlọ́run yìí sì yẹ. Ọlọ́run ọba aláàbá ti sọ̀rọ̀ bó ṣe rí náà nìyẹn. Ọlọ́run ní ẹ ṣàdúà, tẹ́ bá ti béèrè òun ó sì dá yín lóhùn. Ọlọ́run ọba aláà tí ó wá dá ẹnìkọ̀ọ̀kan wa lóhùn lérí àwọn àdúrà tá a ti ṣe, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. Nítorí bẹ́ẹ̀ bá ṣe pé à ń pe Ọlọ́run, à ń pe Ọlọ́run, àbá tí débi adé yìí, àbá tí débi àwọ̀ yìí. Àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀, gbogbo àwọn èyí tá a tún béèrè lọ́wọ́ ẹ̀ kó bá wa ṣe. Àbẹ́yìí tá a fẹ́ kó mú kò nínú ọ̀rọ̀ wa tí ọ̀dà tí ń pa wá lẹ́kún, tí ń bà wá nú jẹ́, kọ́lọ́mọ́sá ṣe yẹn náà fún wa. Abẹ́ Allah pẹ̀lú agbára rẹ̀, gbogbo èyí tí ń dún ẹnì kọ̀ọ̀kan wá nú, kọ́lọ́mọ́jì ó dìbànújẹ́, èyí tí ń bà wá nú jẹ́ kọ́lọ́mọ́sá pa wá lẹ́rìn-ín bẹ̀. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá ẹni tí agbédìde ní àánú fún gbogbo àgbáyé, òun náà l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alladhi allamana ad-du'a. Ànábì náà ló kọ́ wa bá ṣe ṣàdúà, wa bayyana lana asbab al-ijaba. Ànábì tó ṣàlàyé fún wa pé àwọn kan báyìí tá a bá ń ṣe àdúà wa ó tètè máa gbà. Sallallahu alayhi wa sallam wa alihi wa sahabihi ajma'in. Ẹ̀yọ́ mayami, èyí tí yó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní ìrọ̀lẹ́ yìí, òun náà ni mawani'u ijabati du'a wa asbabul ijaba. Àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń ṣàdúà, àdúà yóò ní gbà. Ṣé mọ̀ pé Ọlọ́run lóhun máa ń gbàdúà? Nínú Al-Qur'ani àti nínú àdísì náà ní Ọlọ́run ọba àti ànábì rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n tún wá ṣàlàyé àwọn nǹkan kan fún ayé pé Ọlọ́run lóhun ó gbàdúà o, àmọ́ tẹ́ bá ń ṣe lè yàdúà yóò ní gbà. Ṣé mọ̀ pé mùsùlùmí kò ní ìdíkà dààmú mọ́ nìyẹn. Nígbà míì sì ní àdúà yẹn ó ti gbà, èèyàn máa wá decide pé kó gbà, ó sì ti gbà, látara pé èèyàn ọmọ ibi tọ́lọ́ ń gbàdúrà náà sí. Àmọ́ ilé yìí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀. Laqad amara Allahu ibadahu fi kitabihi bid-du'ai wa wa'adahu bil-ijaba. Ọlọ́run pa wá láṣẹ nínú Al-Qur'an, nínú àwọn àyà tó pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run bá aláàfin sọ fún wa pé ẹ máa ṣàdúà. Ó tún wá sọ nínú àwọn àyà mi pé tẹ́ bá ti ṣàdúà èmi ó gbàdúà yín. Ẹ béèrè ń tẹ́ fẹ́ kémi ó fún yín. Ẹ pè mí, màá dá yín lóhùn. Ọlọ́mọṣà dẹ́ni kọ̀ọ̀kan wa lóhùn. Àbùkátà ṣàdúà jàmá. Kò sí ní téèyàn lè máa ṣe nínú ayé, kò sí sí ní tó lè máa ṣèyàn nínú ayé téèyàn bùkátà ṣàdúà. Yorùbá náà àwọn náà wọn parọ́, wọ́n ní ti ń da ọ̀n fàdúà, èyí tí ọ̀dà náà òun náà ń fàdúà. Yorùbá rí yẹn sọ. Níjọ́ tí Yorùbá bá ti pass níjọ́ tí Yorùbá bá ti bọ́ sójú ọ̀nà àmọ̀ sí kíni àmọ̀ ṣàlàyé. Wallah
kò sẹ́nìkan nínú ayé tí ò ní bùkátà sàdúà. ẹni tó lọ́wọ́ fẹ́ràn dùgbà sallallahu alaihi wasallam Ànábì ní sálù líyàlì wasila. Ànábì ní ẹ máa bá ń bẹ lọ́n kọ́ lọ́n fún mi ní wasila njọ́ al-qiyama al-maqam al-mahmud. Ànábì sọ fọ́kàn náà àwọn sàhábé gbà tí lọ́wọ́ múra láti Madina. Ànábì la tansawni fi du'a aw kama qala sallallahu alaihi wasallam. Ànábì ní ẹ má gbàgbé mi nínú àdúrà tẹ́ bá dé Mákà o. Nígbà táwọn sàhábé lọlé ṣe múra, Ànábì ń bẹ̀ wọ́n ládùá sallallahu alaihi wasallam. Àsàlátù tá à ń ṣe fún Ànábì sallallahu alaihi wasallam kí là ń ṣe fún jama? Àdúà. Ẹ̀ta ni ọ̀wá nídìí àdúà láyé. Gbogbo àwọn tó ń bẹ nínú ipò gíga kò sí tí ò ní jí wọ́n jábọ́lẹ̀ àfàdúà. Ojúpọ̀, èrò burúkú, àṣàṣì ibú. Gbogbo àwọn tí ò tí ga kí ní ò ní wọ́n dókè jama? Àdúà. Ẹni tí ò tí bí kí ní ọmọ sí? Àdúà. Tó bá bí tán bó ṣe bí sílé ayé ò ti dọ̀nà sí Ọlọ́run. Ọmọ yẹn gbọ́dọ̀ yàyàkúyà gbọ́dọ̀ dàkúdà. Tó bá ilẹ̀ dàkúdà wà láti dé. Àfikọ́ ọmọ sí kíní? Àfikọ́ ọmọ sàdúà. Bẹ́ẹ̀ ọba ti ga yọmọ sàdúà tó bá ga tán ọmọ yá mi bàbá sàdúà ọjà bọ́lẹ̀. Bí ìlú bá ń tò ẹ máa sàdúà, bí ìlú bá ń dàrú ẹ máa sàdúà, bọ́ bá rẹ̀ yẹn yọ máa sàdúà, bí yẹn bá ń bẹ nínú àlàáfíà yọ máa sàdúà. Kọ́lọ̀ má dá yẹn jòkólẹ̀, kọ́lọ̀ má dá yẹn gúnlẹ̀ àárẹ̀. Ọmọ ya àwọn míì bẹ nínú yàrá báyìí tó jẹ́ pé láti bí 20 ọdún wọ́n jáde síta nínú àwọn ẹ̀dá Ọlọ́run. Abẹ́lọ́run kọ́lọ̀ mọ́sá bá fún lálàáfíà. Àwọn tá ń pè tí wá náà rìn kọ́lọ̀ mọ́sá ìfáwà náà lálàáfíà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ Ọlọ́run mọ́jì tí wọ́n di mọ́jì wọ́n fọ́ má gbọ́ ohùn lẹ́nu wa. Bàbá kan pè mí lásùbájó ní bàbá tí ma ń sọ̀rọ̀ fátáfátá. Bàbá ń sọ̀rọ̀ yìí sì gbọ́n tí wọ́n wí. Wọ́n sì wá tẹ́sì mẹ́sẹ̀jì. Ọlọ́mọ́sà dá ohun náà padà, ọlọ́mọ́sà dá padà fẹ́ni tá sọ yìí. Ọlọ́wọ́n bá ọwá ní gbogbo tá ń fẹ́ lọ́dọ̀ táà sì gbọ́dọ̀ wá lọ́dọ̀ ẹni kankan. Ó ní ma indakum yanfadu, a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní ma indakum yanfadu wa ma indallahi baq. Ọlọ́run ní tí mẹ́lọ́dọ̀ yẹn ọ̀tán, àmọ́ tí mẹ́lọ́dọ̀ tó wọn Ọlọ́run kò ní tán láíláí. Ìdí ìbá wá ní sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kí ìmọ̀ gbé lọ jama ọ̀dọ̀ Allah. Àdúrà náà lọ́mọ ṣe, àdúrà náà lọ́lọ́run fi gbélé ayé dúró. Ọlọ́run wá ní tẹ́ bá ti sàdúrà wọn máa dáhùn. Ó yẹ kí gbogbo wa kí ni wọ́n máa dùn ní. Ẹni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tí wọ́n bá ti ń gbọ́ àyà tí mo fẹ́ kà yìí kò yẹ kó ní ìbànújẹ́ nú ayé mọ́. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run bá ní ẹ máa pè mí, èmi ó sì dá yín lóhùn. Ọya sọ wá ní problem mọ́. Problem tó ní náà ni pé bóò ló ṣe àdúà. Tó bá ti lè ṣàdúà Ọlọ́run ní èmi ó sì gbàdúà. Ọlọ́run ní dá yín lóhùn, ní dáhùn àdúà yín, ẹ sá máa ṣàdúà. Gbogbo tó bá ń fẹ́ tọ́wọ́ rẹ̀ bá ti tẹ̀ sá máa ṣe kíni, sá máa ṣàdúà. Ọwọ́ rẹ̀ padà tẹ́ àbí kọ́lọ́run bá aláwọ̀ fún ọ léyìí tó ju tó ń ṣe kíni tó ń béèrè lọ. Ọlọ́run tó sọ nínú àyà mi, Ọlọ́run bá ní ujibu da'wata da'i idha da'an. Ọlọ́run bá ní ìmá dáhùn ujibu ajaba yujibu. Ọlọ́run bá ní ujibu da'wata da'i idha da'an. Ọlọ́run bá ní ìmá dáhùn sí ìpèpè gbogbo ẹni tí bá ti ń pè mí idha da'ani, tó bá ti ń pè mí tí ó bá pè Ọlọ́run kọ́ Ọlọ́run ní ṣe kíní, Ọlọ́run ní dáhùn. Tó bá ti sàdúà oyé Ọlọ́run ní dá lóhùn. Ẹni sàdúà lọ́lọ́run dá lóhùn, ẹni béèrè lọ́lọ́run máa ń fún, ẹni tọrọ lọ́lọ́run máa ń fún. Ẹni tọrọ ọmọ tọrọ gbogbo nǹkan lọ́mọ tọrọ, gbogbo nǹkan tí ń bẹ ní ayé kò sí ìtọrọ ọ̀run bẹ́ẹ̀ àfikọ́ tọrọ. Kò sí kankan tó gbọdọ̀ tóbi àbí mo fẹ́ sọ kò sí kankan tó gbọdọ̀ kéré nínú ayé lójú ẹ tó ma wá pé kò ní ìdíkà bẹ Ọlọ́run lérí eléyìí nọ́mbà kéèyàn ní, kò sí bó ṣe kó kéré tó. Àyà méjèèjì tí mo kà yìí ó jẹ́ ó yé wa pé àwọn mùsùlùmí òdodo à ní problem o. Kò sí síbi tó yà gbọdọ̀ máa sá lọ, kò sẹ́nìkan tó lè gbà wá,
kò sẹ́ni tó lè fún wa, kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa, kò sẹ́ni tó lè ṣínà, kò sẹ́ni tó lè dáàbòbò wa lẹ́yìn Allah nìkan. Ẹni tó wá ní gbogbo nǹkan lọ́dọ̀ ló ní ẹ béèrè wọn fún yín, ní tó sì wà lọ́dọ̀ rẹ̀ kò lè tán. Nígbà tọ́lọ́run ṣàlàyé oore tọ́lọ́run ṣàlàyé ẹ̀bùn tí ń fún wa, Ọlọ́run bá Allah nínú àdísì ìkúdúsí ó ní gbogbo àwọn tó ti sáwájú yín, inna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum, wọn tó ti sáwájú yín àlùjànnú ni ọmọ èèyàn ni àtàwọn tí wọ́n padà ń bọ̀ wá sílé ayé, gbogbo yín pátá tẹ́ bá dó lérí òkè kan tẹ́ ń béèrè lọ́wọ́ òun Ọlọ́run, òun ó sì máa fún gbogbo yín ní tẹ́ ń béèrè, gbogbo yín lòun ó sì fún, gbogbo tẹ́ bá sì béèrè lòun ó fún yín, gbogbo tó ń wá fún gbogbo yín pátá kò dín kankan kù nínú Ọlọ́run ọba bí bá jẹ́ pé dédé drop of water nígbàtà kí abẹ́rẹ́ sínú omi, èkí kankan tó kán ní ẹnu abẹ́rẹ́ yẹn, òun náà ni gbogbo ọlá tó ń dá gbogbo yín láyé. Èyí tó kù tó jódò yẹn ọlá Ọlọ́run. Ẹ̀rí pé ìkan pọ̀ lọ́dọ̀ ẹ̀, ìyàwó wà lọ́dọ̀ ẹ̀, ọmọ wà lọ́dọ̀ ẹ̀, iṣẹ́ wà lọ́dọ̀ ẹ̀, owó wà lọ́dọ̀ ẹ̀, àlàáfíà wà lọ́dọ̀ ẹ̀, iyì wà lọ́dọ̀ ẹ̀, àpọ́nlé wà lọ́dọ̀ ẹ̀, gíga wà lọ́dọ̀ ẹ̀, àlàáfíà, gbogbo nǹkan nìkan pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Tí ìbá mọ Ọlọ́run kò ní yálé babaláwo. Wọ́n sọ pé àfó jálàbí yọ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ yọ́ sálọ ní pé àfó jálàbí olòṣì, ẹni tí ó ní yọ́sẹ̀ máa béèrè owó sẹ́ kó tó gúnṣẹ́, yọ́ máa béèrè rẹ̀ sẹ́ndì owó yẹn ní alájà mo ti sẹ́ndì àkáǹtì sí ẹ̀dá mi lóhun mo bí sí o wọ́n fẹ́ sógun owó ò sì ní aláìgbọ́n wá gbówó lọ́wọ́ engineer, wọ́n medical doctor, wọ́n businessman tó ń ṣòwò táwọn yẹn ń bẹ lábẹ́ rẹpẹtẹ, kò sẹ́nìkan tó lè fọ́ wa náà rẹ̀ nídìí ọjà rẹ̀, àmọ́ wọ́n fọ́sẹ̀ dúdú gba 10 million lọ́wọ́ rẹ̀, òkà wọ́n fi gba 500 naira, òkà wọ́n fi gba 500,000 lọ́wọ́ rẹ̀, òkà jí ọlá nàbì. Nílùú ẹ̀sìn gbogbo àwọn ọ̀yẹ́ kan wọ́n sàwọn sẹ́wọ̀n. Irọ́ ni gbà, irọ́ ni. Wọ́n òkà yẹn bá ṣiṣẹ́ fún ìwòdé máa kiri òkà ká bus stop, ó tún gbé makifóònù àtàyè sàdáwọ́ná lọ́wọ́ tí ò wúlò mọ́, kò ní modern makifóònù, kò ní ó gbé sípíkà ayé sàdáwọ́ná lọ́wọ́ ipé òkàdí ọlá nàbí ìsìn gbó lọ́wẹ́. Nítorí fẹ́ kí òkà àyàn ó ṣe fún ọ, ọ̀dọ̀ ta ló yẹ kó ti béèrè ọ̀dọ̀ Allah. Ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa, Ọlọ́run lọ́wọ́ dáhùn tẹ́ bá ti pè wọn o, ní tó kù ní pé bóò láṣẹ ráyè tá fi máa pè Ọlọ́run. Ọmọ yá mi tó bá ti jí láàárọ̀, tó bá ti kásùbà tán, jòkólẹ̀ kó pè Ọlọ́run, kó bẹ Ọlọ́run. Tó bá màdúrà tó ṣe lọ́lẹ́ ra ìwé Citadel of Believer prayer 27 láti Allahu la ilaha illa huwa, ó parí sí Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad. Kò lè gbọ́ ju 10 minutes 15 minutes lọ, ó ti sàdúwà ní ẹ bó ṣe sàdúwà yẹn tán, kò sí kankan tánìkan tó máa sọ fún ọ yí pé ó sì gbàgbé láti fẹ́lẹ́ yìí sígbà tó ń ṣe, gbogbo tẹ́yẹn wá ti wà mẹ́ náà pè ní morning and evening prayers. Ẹni tí wọ́n bá lè download ẹ̀, wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ máa send ẹ̀sì, ọkàn sí fóònù rẹ̀ náà ní ọba ti kàṣùbà tán, ọba tó kálá sáàdì tán ọyọ Citadel of Believer ọyọ jáde lápò, àbí kò sí fóònù rẹ̀, àbí wọ́n tó bá ti ha ó tó ká lẹ́yìn alásàrì, ó ti tí ọgbáyé. Nígbà nábì máa ń ṣe láàárọ̀ nìyẹn sàlọ́sálá, a sì máa ṣe rọ̀lẹ́. Ìṣínà ń bẹ ń bẹ, blessing of Allah wà ń bẹ, protection wà ń bẹ, ìṣọ́ Ọlọ́run wà ń bẹ, ìdáàbòbò wà ń bẹ, ìrántí Ọlọ́run wà ń bẹ. Kò sí nǹkan kan téèyàn máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ọba tí ò sí níbẹ̀. Kátó wá pé àwọn àdúrà mìíràn tó wá rẹpẹtẹ téèyàn máa ń ṣe ní gbogbo àwọn àsìkò àti gbogbo àwọn ìgbà kọ̀ọ̀kan àbí lédè àwọn ìṣòro kọ̀ọ̀kan. Ijabatu du'a laysat ala al-itlaq. Gbogbo àná là ń gbọ́ wípé Allah sọ pé wọ́n gbàdúrà wọ́n ní Ọlọ́run wọ́n gbàdúrà yọ gbàdúrà tọ́lọ́run sọ yẹn bẹ́ẹ̀ lórí o, àmọ́ kò sí gbígbàdúrà fáwọn tí wọ́n bá ń ṣe nǹkan tádùá yìí fi gbà, kìí ṣe gbàdúrà gbà mọ́, àwọn ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n ń ṣe tí àdúrà yìí fi gbà. Ìdánilẹ́kọ̀ọ́ wa nírọ̀lẹ́ yìí
àwọn nǹkan wo là ń karabọ̀ táà fi ń sọ pàdé ọgbà gbogbo ẹni tó bá dẹ̀ fi nǹkan yẹn sílẹ̀ tí ó bá ti ṣe mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó sì máa rí gbígbàdúà wọ́n lọ wá nínú Al-Qur'ani Karim nínú àdísì rẹpẹtẹ mawani'u ijabati du'a àwọn nǹkan téèyàn máa ń tarabọ̀ tádùn èfi gbà ọ máa ṣe o ọlọ́run sì ń gbọ́ àmọ́ ọlọ́run ní dá olóhùn ọ máa ṣàdúà àwọn èèyàn ń ṣàdúà o àmọ́ kì í ṣe bá a ṣe ń ṣàdúà náà làdúà ṣe kíni làdúà ṣe gbà tó bá jẹ́ kí bá a ṣe ń ṣàdúà tó bá jẹ́ kí bá a ṣe ń ṣàdúà làdúà fi ń gbà ní gbogbo wa ọ̀rọ̀ owó ti lójú tó jù báyìí lọ àmọ́ àwọn nǹkan tí kì í jẹ́ ká dùn ọgbà òun wá pọ̀ láwùjọ wa débi pé ó dàbí odò tí gbogbo wa tá ń lúwẹ̀ẹ́ mẹ́ ibi tíṣẹ́ wà nìyẹn tí ma ti ń ká sí wọ́n náà ma wọ́n ha abájọ́ abájọ́ níjọba sì ti filẹ̀ níjọ́ náà ló ti rí agbára ọlọ́run ọba nínú gbígbàdúrà alákọ̀ọ́kọ́ adamul ikhlasi fi du'a kéèyàn mọ́ ní sincerity níbi àdúrà ìtumọ̀ ẹni pé kéèyàn mọ́ pé ọlọ́run ọba lólùṣe ọlọ́run lọ́ba tí gbàdúrà òun lọ́ba tí ṣoore fúnyàn òun lọ́ba tí fúnyàn èèyàn gbà bẹ́ẹ̀ oyé ó tún wá gbà pé nǹkan kan ń bẹ téèyàn tún máa ń bẹ téèyàn tún máa ń pè tí èso ọlọ́run táwọn náà lè kún ọ lọ́wọ́ táwọn náà lè kún ọ lọ́wọ́ tádùn àwọn fi gbà bí ẹni tí pé yá Allah tí tún pé Jésù bí ẹni tí pé yá Allah ó pé yá Allah láàárọ̀ ń pé àjẹ́ àti àwọn ayé lóru ń pé ṣéwù nírọ̀lẹ́ Friday lẹ́yìn jímọ̀ ẹ̀yin àgbà ò ẹ̀yin ayé ò ẹpọ̀ àwọn ẹlà àwọn ẹgbà ò gbogbo ẹni tí bá ti pé nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run abọ́fọkàn sí nǹkan míì pé nǹkan yóò ṣe ń tọ́lọ́run fẹ́ ṣe nípasẹ̀ àdúrà wípé a ṣàdúrà o àmọ́ a tún ṣe kíni a tún gbìyànjú Ọlọ́run ọkọ̀ gbìyànjú àwa ò gbé ìgbìyànjú ò lọ́fẹ́ ṣe lẹ́yìn àdúrà wọ́n lọ́fẹ́ sóògùn wọ́n ní bàbá kan bẹ́ẹ̀mì kan tí yóò jẹ́ kó dáa fún gbogbo ẹni bá ti fi ọkàn sọ́nà méjì ó fi sọ́dọ̀ Ọlọ́run ó ti fi sọ́dọ̀ ẹ̀dá Ọlọ́run tó ẹni tó kó 500,000 kalẹ̀ lérí oògùn kìí ṣe pé ọmọkàn sóògùn yẹn ó gbà pé oògùn yẹn ó yọ òun kò nínú ìṣòro lójú ó ṣe kí ni lójú ó kó lé lérí náà ó wà ní alhamdulillah irọ́ wọ́n tàn rẹ̀ òun ṣe yásín ó sì lóṣẹ́ òun ṣe yásín òun wẹ́sẹ́ òun kàtúrátù káfí òun ṣe gbẹ́rẹ́ òun ṣàdúrà lóru oyé òun sì wẹ́sẹ́ lẹ́yìn àṣùbá kó tó lọ bíṣẹ́ igbá àwọn àgbà igbá ayé ń bẹ nínú tọ́lẹ̀tì ẹ tó ń ṣí tó ń bù kan bẹ̀ àwọn wọn kan jẹ́ kó tó jáde náà òun fi kan rárá òun fọrí òun tẹfà òun dáfá ọwọ́ gbé yá Allah wallahi àdúrà rẹ̀ nígbà ọlọ́run sọ fún ọ yí pé ọ̀dọ̀ òun nìkan wà ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim wad'uhu mukhlisina lahu-d-din ọlọ́run bá ní ẹ pè òun náà lọ́sọ̀rọ̀ yẹ o ó ní ẹ pè ọlọ́run bá yín mukhlisin lóhun nìkan lahu-d-din torí pé pípè yẹn ẹ̀sìn ni ọlọ́run ló sì lẹ̀sìn ala lillahi dinul khalis ad-du'a huwa al-ibada ọlọ́run ni ẹ pè mukhlisin ni pé ẹ má tún pé nǹkan mímọ́ ẹ fọkàn sọ́dọ̀ ẹ má fọkàn sí ọ̀dọ̀ ẹlòmímọ́ wallahi tẹ́nìkan wá ní kọ́ wá gba 10 million lọ́la lérí ìfìríkalẹ̀ ní o ti máa sọ pé ọlọ́run fún mi 10 million yẹn o ọlọ́run fún mi ọlọ́run fún mi ọlọ́run fún mi pé tọ́lọ́run bá fọ́ ọtọ́ bá débẹ̀ wallahi kò ní fọ́ yọ́kàn sọ fún pé bẹ́ẹ̀ ni òun sọ bẹ́ẹ̀ fún lóòótọ́ àmọ́ òun padà tún rò pé tó bá di next year lòun máa ṣe kan yẹn next year tó wù yẹn ẹ di jáde kíá wọn 10 million ní bá ọ lọ́wọ́ dé ìjáde láyé tọ́lọ́ ọlọ́run ò fún ọ má fọkàn sọ́dọ̀ ẹ̀dá kan gbogbo tẹ́yìn ẹnìkan bá lọ́wọ́ sọ ọ́dà ma sá sọ pé tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ fífi ọlọ́run ní ma ń ṣe wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin al-mashi'a ìtọ́lọ́run bá fẹ́ nìkan ní ọ̀sẹ̀ gbogbo ayé kò sẹ́ni tí ń decide nínú ayé ọlọ́run nìkan ní decide
ẹ̀yọ́ miami Suratul A'raf àyà 29 lọ́lọ́run ti ní bẹ́ẹ̀ bá fẹ́ ká dùn àyọ́ gbà ẹ má pè nǹkan mi mọ́ Ọlọ́run. Gbogbo àwọn oníyáṣẹ́wù yẹn wọ́n máa ń padà sórí ibú kan tó jáde láyé ni àwọn àdánwò oríṣìí náà máa jálò wọn kan tó jáde láyé yáṣẹ́wù báwo. Ọlọ́run bá ní ujibu da'wata da'i idha da'an falyastajibu li walyu'minu bi. Ọlọ́run bá ní máa dáhùn tí wọ́n bá ti gbà mí gbọ́ walyu'minu bi. Tó bá dé pé mi nìkan náà ni wọ́n bá ń retí oore lọ́dọ̀ ẹ̀ tí wọ́n sì gbà pé mi nìkan mo lè ṣe èmi lólùṣe. Ọlọ́run ní máa dáhùn walyu'minu bi káwọn náà gbà mí gbọ́. Tí wọ́n bá ti wá gbà mí gbọ́ èmi Ọlọ́run èyí ní dáhùn. Ẹ̀yọ́ miami ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tádùá ìfi gbà al-isti'jal wa tarku du'a. Òun náà ni kéèyàn máa kánjú kó padà wá fàdúrà lẹ̀ pé wọn ò sàdúrà mọ́. Ẹni tó lọ́wọ́ sàdúrà mọ́ ń kánjú ni ó nígbà tó lọ́wọ́ dáhùn lòun fi àdúrà lẹ̀. Sọ ọmọ yọ ọdún tà Ànábì Zakariya fi béèrè ọmọ, Ànábì Ibrahim sọ ọmọ yọ ọdún tó fi béèrè ọmọ alayhima salatu wassalam. Àwọn méjèèjì wọ́n pariwo Ọlọ́run fún mi lọ́mọ, Ọlọ́run fún mi lọ́mọ, ọdún kìíní ọdún kejì ọdún kẹwàá 20 years 30 years wọ́n sì ń ṣàdúrà lójoojúmọ́ 40 years 50 years wọ́n sì ń ṣàdúrà 60 years 70 years 80 years. Wọ́n náà Ànábì Zakariya nígbà tó pé 90 years lọ́lọ́ tó fún ní àyà. After 90 years oṣù mélòó ni wọ́n fi ṣàdúrà tó lọ ṣàdúrà. Ọmọ yá mi ìbádà làdúwà ó sì aṣọ pé òun sì bádà mọ́. Àdúwà huwa ìbádà. Wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́run láwọn tó mọ́ bá ti kẹ̀yìn sí ìbádà mi òun náà ni àdúwà. Ọlọ́run bá ní wọ́n fẹ́ wọ́n náà jahannam torí kò sẹ́nìkan tí ó là nínú náà jahannam àfáńtẹ́ máa ń sàdúwà wa qina adhaba nar. Àdúrà ń ṣiṣẹ́ fún ṣòro ayé òun náà ni solúsàn fún ṣòro ọ̀run. Láàfin ma bẹ̀lọ́ ọ̀kọ́lọ́ ma yí ọkàn wa padà bá ṣe wà tá jẹ́ mùsùlùmí yìí ọ̀rọ̀ ti wá léwu gan. èyí ni yí bìrì kó lọ́wọ́ ṣe mọ́ wọ́lá wọ́n bẹ̀ẹ́ tí yóò ní rọ́ yóò kàyí hajji tó ń lọ 40 ọdún làwọn fi lọ hajji nígbà Ọlọ́run ti yọ ọgbọ̀n náà kọ́lá. Ẹ má bàdúwà ṣeré o, ẹ má bàdúwà àlàákhírà tá ń lọ àwọn aládùúwà àwọn ni Ọlọ́run ṣàánú lọ́wọ́ kọ́lọ́ mọ́sá fi á sáàrin wọn. Ànábì ní istajabu li ahadikum, Ànábì ní wọ́n ma gbàdúwà yín ma lam yajal, ẹni tí ó bá kánjú nú yín ẹni tí ó bá ti kánjú Ọlọ́run ní wọ́n ma gbàdúwà rẹ̀. Fayaqul ọkàn dídé bí pé wọ́n sọ pé da'awtu mọ́mọ́ ti sàdúà falamu istajabli nígbà àwọn ọ̀dáhùn lọ́dẹ́ kí mi ó fàdúà lẹ̀. Ànábì láwọn yẹn nígbàdúà àwọn tó bá ń ṣe kíní àwọn tó bá ń kánjú alẹ́ isti'jalu wa tarku du'a kéèyàn ó bá débi pé mo ti ṣe ó ti sú èmi. Ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọmọ béèrè ọmọ títí tà náà fi jáde láyé sóbí ma yẹn sọ padà bí Ọlọ́run fún àmọ́ Ọlọ́run padà fún ní tó jọmọ lọ. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam ìyàwó Sára ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ nígbà padà yá Ọlọ́run padà fún lọ́mọ. Ànábì Ayub makatha tawila 80 years ọdún méjìdínlógún lólò nínú yàrá ìntàmí ìrọmí ìndòmí nígbà padà yá ìjọ kan wọ́n jí láàárọ̀ gbà tí ó fi di ọwọ́ ọ̀sán ara ẹ̀ ti yá ìyàwó rẹ̀ dé kan kọ̀ dá àmàmọ́ ní tó ń bèèrè Ànábì Ayuba lọ́wọ́ Ànábì Ayuba nígbà iná sáwùjí Ayub àlejò tó wọlé wà yìí bọ́lẹ̀ ti wá arábó ní ọkọ mi kọ́ ó ní àná Ayub ó lè mìíràn ní Ayuba Ọlọ́run ti fún mi lálàáfíà ó ní láà lásìtà Ayuba zawji èyí sí ọkọ mi tí ń jẹ́ Ayub la'alla dhi'ba qad akadaha
kọ́ máa jẹ́ pé ìkókó ti gbé ọkọ òun ó ti fà jáde ó ti lọ lè jẹ ìwọ̀n lọ bẹ́yà kòkò nítorí ìkókó pọ̀ lásìkò wọn gan. Àyùbá ni wà wò mí dáadáa Ọlọ́run ti tún mi ṣe mí náà ni Ọlọ́run ti fún mi lálàáfíà gbogbo àwọn tàn bẹ nínú ilé Ọlọ́run mọ́sà fún wa lálàáfíà kọ́lọ̀ mọ́sà mẹ́sẹ̀ wa jáde gbogbo àwọn tàn bẹ lọ́sibítù Ọlọ́run mọ́sà mẹ́sẹ̀ wa jáde gbogbo àwọn tàn gbé ti wá rìn Ọlọ́run mọ́jọ dá wa gúnlẹ̀ Ọlọ́run mọ́sà mú àmúdíkò nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa. Àdúrà náà lànàbí Àyùbá ṣe o ó wá sí ọdún kẹni ọdún kejì ọdún kẹta ọdún kẹrin lẹ́yìn ọdún mélòó tó dá lóhùn ọdún 18 ọmọ tí wọ́n bí gbà nǹkan ó ti bàlágà. Nǹkan ń bẹ ní ayé o kọ́ra kọ́ ya máa dúpẹ́ nǹkan ń bẹ ní ayé tẹ́yàn bá ní àdéhùn tọ́lọ́ fi kàn òun wà ní kírun mọ́ òun ò ṣe súnà mọ́ wọ́n bọ́jà lùbáàbù ni mú tọ́ bá dé ṣọ́ọ̀ṣì ilé àwọn aládánwò gan nìyẹn bẹ́ẹ̀ máa ń wá wàhálà ṣọ́ọ̀ṣì ní kọlọ̀ gbogbo ẹni tí máa ń wá ìdààmú ilé ayé kọ́sàgbà ṣọ́ọ̀ṣì lọ ọ wà rí àdánwò tó tún ju èyí tó ń gbé káàkiri ẹ tọba dánwò tó ń sì ti gba Jésù lólúwa rẹ̀ àtolúgbà láàrẹ̀ láti bí ọdún 15 bùkátà rẹ̀ bí yádìsì. Ọmọ ìyá mi inú ẹ̀sìn wa ó ní ṣọ́ọ̀ṣì lówó wà nígbà òdébẹ̀ ọba àwọn kan tí wọ́n nulẹ̀ ọba àwọn kan tí wọ́n mú mọ́ọ̀pù tí wọ́n mọ́ọ̀pù lẹ̀ sáwọn yẹn ló àánú rẹ̀ ń ṣe mí bọ́ọ̀bá ikú lérí ẹ̀sìn mi yàtọ̀ sí ẹ̀sìn Islam ó ṣe àgbákò gbére ní o kìí ṣe àgbákò ọdún 10 ọdún 15 1000 years 1 million years o àdánwò gbére alamọ́jẹ́sẹ̀ ìwọ́ yẹ o inna dina inda Allahi Islam náà lẹ́sìn ọlọ́mọba aláǹsàlàyé àwọn tó ní challenge fún wa ọdẹ̀ ń sọ fún wọn kó òun padà mú solúsàn wá fún wọn kí ládé tọ́kàn tí wọ́n balẹ̀ síbi tó rí wá ló sọ Kùránì kalẹ̀ má ronú ìrònú ń pa àyàn o ìrònú sì máa ń sọ̀yàn di arọ ní máa ń sọ̀yàn dáfọ́jú ìrònú lọ́fọ́ ànábì Yakubu lójú nígbàtí ò rí Yusuf ìrònú ní ìrònú fa hypertension fa stroke fọkànbalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run lókùnkà tó bá ń ṣe àdúrà pé àdúrà ó ṣe kí ní àdúrà ọgbà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-ghafla fi du'a kéèyàn máa ṣàdúrà kọ́kàn yẹn máa ṣe lọ́dọ̀ Ọlọ́run téèyàn ń bẹ̀ ṣẹ́ni gbogbo alálọ́ lè ṣàkíyèsí ara wa ń bẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ tẹ fóònù wáyé tó mọ̀ fi tẹ fóònù tó bá mọ̀ pé ó fẹ́ wo TV wá àsìkò tó mọ̀ fi wo sáà máa wo tí ọ̀dà tó bá mọ̀ pé ó fẹ́ gbọ́ròyìn tán kó tó wà wájú Ọlọ́run tó bá mọ̀ pé ó fẹ́ bá àwọn èèyàn rojọ́ tán tí wọ́n bá ti lọ tán kó wá bẹ̀rẹ̀ àdúrà àmọ́ kó máa ṣàdúrà ọmọ sí nǹkan míì Ọlọ́run nígbàdúrà ẹ̀ àwọn èèyàn ń wéṣì àsìkò wọn bóò ló ṣe máa bẹ Ọlọ́run tọ́kàn rí ọ̀wá ní sí lọ́dọ̀ Ọlọ́run ẹgbọ́ walillahi al-mathalul a'la ọmọ fẹ́ gbowó oúnjẹ àárọ̀ ìsìn gbá bọ́ọ̀lù sókè nígbé dádì oúnjẹ mi ń kọ́ ìsìn gbá bọ́ọ̀lù ó tún sáré lọ tún sáré bọ̀ dádì oúnjẹ mi ń gbàgbé o nígbà yẹn lọ́wọ́ sọ́dọ̀ orin pé daddy don't forget my money o daddy don't forget my money òun bá ń ṣeré rẹ̀ máa ń jó lọ́ntẹ̀ ọwọ́ ti sọ́mọ̀ yí sí lọ́sì wọlé ti ṣe báyìí walillahi al-mathalul a'la ìtí wọ́n ń pè ládùúà nǹkan méjì ni al-qalb yad'u wal-fahmu yatakallamu ọkàn ni ó máa béèrè kan lọ́wọ́ Ọlọ́run ẹnu ó máa wá sọ ń tọ́fẹ́ kọ́lọ́run ṣe méjèèjì ni ó máa ṣiṣẹ́ papọ̀ tọ́wọ́ bá kan yanu pàgàlà tọ́kàn rẹ̀ ò sí lọ́dọ̀ Ọlọ́run ní gbàdúrà ẹ̀ torí ọkàn rẹ̀ gan Ọlọ́run nídìí ló fi ní amman yujibul mudtarra idha da'a wa yakshifu as-su' Ọlọ́run ọba ní ẹni tára ń ni ta ní máa ń dá lóhùn láàrin yín ẹmú wá ẹ̀sọ́ kí n gbọ́ ẹni tára ń ni nítorí pàrà ń ní ibo lọ́kàn rẹ̀ ọwọ́ jẹmọ́ ọ̀dọ̀ Allah
ládùá àwọn fi máa ń tètè gbà wọ́n ní nínú àwọn ààyè tádùá rẹ̀ máa ń fi ń gbà tó bá fẹ́ wà ń bẹ̀ ní kó wà lọ́dọ̀ aláàrẹ̀ gbogbo tẹ́yìn ń fálù ní ayé nínú àwọn orí kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn kó gbádùn àlàáfíà wọ́n ní gbogbo dúkìá yọ lọ alóhun ṣetán adé ẹta dánù ọlọ́mọjá sáré ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa Ànábì sọ́lá ní ud'ullaha Ànábì ní ẹ máa ń pè Ọlọ́run ọba yín wa antum muqinuna bil ijaba kẹ́ẹ̀dẹ̀ ní ìdánilójú pàdúwà tẹ́ǹṣe ọmọ àgbà Ànábì ní wa'lamu ẹwà lọlẹ̀ ìmọ̀ anna Allaha la yastajibu du'aan min qalbin ghafilillahi Ọlọ́run ọba aláhùn ní gbàdúà lọ́dọ̀ ẹnìkan tí ń ṣàdúà tọkàn rẹ̀ ń ṣeré ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ Ọlọ́run tó fi jẹ́ pé gbàdúà tó bá ń ṣe tó mi ń bọ́ lójú rẹ̀ ọkàn rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run èyàn ní ma ṣàdúà kó máa ṣeré kó mi máa bọ́ lójú ẹ̀ kò pọ́síbù ó ń ronú oúnjẹ tó fẹ́ lọ lè jẹ àbó ń ronú nípa obìnrin àbó ń ronú nípa ọkùnrin àbó ń ronú nípa ṣọ́ọ̀bù rẹ̀ ọwá tẹ́wà dúró omi wá ń bọ́ omi ò lè bọ́ gbogbo àtọ́ bá tí ọkàn rẹ̀ bá ti wà pọ́ ń bẹ wájú Ọlọ́run ipò Ọlọ́run wọ́n ló lè ṣe wọ́n ni ó béèrè pé mo fi Ọlọ́run bá mi sí wọ́n ni wọ́n nà ka àbùkù sí mi lérí tàwídì mi lérí ìgbàgbọ́ mi tó kọ̀nẹ́tì ọkàn rẹ̀ mọ́ Ọlọ́run tó bá ti béèrè Ọlọ́run sì máa fi lé ọlọ́wọ́ Ànábì ní àwọn gbogbo ọkàn tí ń ṣeré ń bí àdúrà Ànábì lọ́lọ́run ò ní gbàdúrà ẹ̀ ọwọ́ fẹ́ sàdúrà ó sírọ́sì ní ìṣẹ́jú mẹ́ta lọ fẹ́ lò mẹ́rin ni ó tẹ́wọ́ ọmọ béèrè ó fọkàn sí especially lóru tí ò sí distraction kankan lóru àmọ́ kéèyàn mọ́ sàdúrà àsìkárù náà ní ká o èsì tó WhatsApp lọ àsìkárù náà ní ká yẹn ẹlọ́run ká àsìkárù lọ́wọ́ ẹlọ́ wọ́n bọ̀ hasbana walhamdulillah alhamdulillah ẹnìkan tó sẹ́ni mẹ́sẹ̀jì ó tún reply amusáyí náà wà alhamdulillah alhamdulillah eré ló ń ṣe yẹ ọ̀sàdúwà ọmọ mẹ́ni tó ń bẹ wájú ẹni walillahi al-mathalul a'la wọ́n lè wà níwájú pírẹsidẹ́ntì kọ́ ọmọ tẹfóòn ó lè wà níwájú gọ́fúnà kọ́ ọmọ reply kọ́ ọmọ gbé ẹgbẹ̀ mi padà mọ́ wà níwájú láyé òjẹ́ gbé ó sì ti pa fóònù rẹ̀ kó tó wọlé torí ọgbọ̀dọ̀ concentrate ẹni tí ń bẹ wájú rẹ̀ yẹn tóbi wallahu akbar ọlọ́wọ́ tóbi ju gbogbo nǹkan lọ istidaru azamatillahi fi qalbi inda du'a min asbab ijabati du'a kó gbé títóbi ọlọ́wọ́ bá ṣe ní ọkàn rẹ̀ kó wá focus kó bá wá bẹ̀ẹ́ nígbà náà wọ́n náà ó rí sáyìn nínú ara rẹ̀ pé òun pè ẹni tó tóbi jù ìtí ma jẹ́ kádọ́ tètè gbà nìyẹn o látara pé àwọn alùbídí àtọ́jẹ́ pé wọ́n ma gbọ́ kókò òwe ìròyìn yóò sì ma fa tẹ̀sùbá kókò òwe ìròyìn láàárọ̀ sátọ̀dẹ̀ alùbídíà yọ́ ma ká yà sí yọ́ ma tajà àwọn yẹn ọ̀dá kankan mọ̀nú ayé ọlọ́mọ́sàbá fi wọ́n mọ̀nà ọlọ́gbàrá ọlọ́kọ́sàlékùn mọ̀nà ti wà náà kí lọ alákọ̀ọ́kọ́ tàà kàwọn ọmọ mi ẹ̀fẹ́ kíláàsì láwà báyìí alákọ̀ọ́kọ́ al-ikhlasu fi du'a sincerity kọ́ mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tàà pé kó sì má pè nǹkan mi lẹ́yìn Allah kó sì má fọkàn sí nǹkan mi lẹ́yìn Allah kó sì má nígbàgbọ́nú agbára kan pé yóò ṣe ń tọ́ ń fẹ́ fún ọ lẹ́yìn agbára Allah ó dúó pa lérí ẹ̀ Ọlọ́run wá sọ bóhun ṣe tóbi tó gbogbo in tó ń lé nígbàtí ọkàn rẹ̀ ń bẹ ń bò mí yẹn Ọlọ́run wá fún ọ ní ìtójú bẹ́ẹ̀ lọ kí lẹ́lẹ́kejì òun náà ní kíni kọmọ́ mọ́ sí kíni kọmọ́ mọ́ kánjú ma ṣàdúà ma ṣàdúà ma ṣàdúà ma béèrè ma kànlẹ̀kùn yẹ Ànábì Zakari ya 90 years ló fi kànlẹ̀kùn yẹ fún mi lọ́mọ ló fi kànlẹ̀kùn fún mi lọ́mọ wọ Ọlọ́run sì padà fún Ànábì Ibrahim náà pẹ́ bẹ́ẹ̀ àwọn fẹ́ kọjá 100 sókè gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ṣàdúà lọ́wọ́ gbẹ̀yìn àdúà wọn gbọ́dọ̀ sí kíní àdúà wọn padà gbà má kánjú fàdúà lẹ̀ ó di mélòó ó di méjì ẹlẹ́kẹta òun náà ni
òun náà ní tó bá ń ṣàdúà kó focus ó ní focus ó ń béèrè tó bá ń béèrè wọ́n lọ́hùn fún mi ní nǹkan báyìí mo mọ̀ pé kò sẹ́ni tó lè fún mi lẹ́yìn wọ́n lọ́hùn ya Razak ya Rahman ya Hayyu ya Qayyum. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní irtikabul ma'asi tí ma ń fa àtàdù èfi gbà òun náà ní kéèyàn tara bo ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tá Nábì mention igbe kìí jẹ́ ká dùn ọgbà òun náà ní akilul haram wa shurubuhu wa lubsuhu kéèyàn máa jẹ haram kéèyàn máa mu haram kéèyàn máa wọ haram kéèyàn máa wọ haram ó wá pín sí méjì muharraman muharramun li'aynihi aw muharramun likasbihi ó lè jẹ́ haram nǹkan haram gangan ní jẹ bí kó máa jẹ ẹlẹ́dẹ̀ bí kó máa jajá bí kí ó máa mu ọtí bí kó máa mu gbó kó máa jẹ òkú mbete bóyá eré èèyàn bí kó máa jẹ àwọn eré ẹṣin àwọn ẹran tó kú tí ọ̀bọ bẹ tí wọ́n tà lọ́jà kó máa rún eré ẹṣin jẹ eré ẹyẹ òkú mbete màálù tí wọ́n dú inú kọjá pé ń jẹ haram gangan nǹkan tó jẹ́ haram àwọn lè kásìbìhì àbí ìnáwó tó pa nínú haram ní wọ́n fi ra ń jẹ tó dáa ọgbà yàn lójú àbí ọgbà yàn lójú owó yẹn lọ́wọ́ fi ra ráìsì ẹgbẹ́ ráìsì dáa àbí àmọ́ owó tó fi ra kò sí kíní ọ̀dá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa owó èlé tọ́gbà lọ́wọ́ ẹni tó yá lówó ọyá yẹn ní 100,000 ó fi gba 120,000 orí rẹ̀ yẹn àbí òun náà ni owó èlé ó wá fi ra èlùbọ́ ó fi ra àmàlà ó fi ra ẹ̀wà sẹ́mọ̀ pé àwọn akẹ́kẹ́ kò kí sàrám àmọ́ owó tó fi ra owó haram ni èyíkéyìí nínú méjèèjì téèyàn bá ti ń ṣe é èyàn bá ti ń jẹ àbí ń wọ̀ anabi ládùá rẹ̀ ò ní gbà anabi dhakara rajulan yutilu safar ash'adha aghbara yamudu yadayhi ila as-sama wa qala ya Rabb hadith mashhur gbogbo alam hadith yẹn anabi lárakùnrin gan ó pe Ọlọ́run ó tó wá tẹ́wọ́ ẹni bá tẹ́wọ́ ẹ̀yẹ kádùá rẹ̀ ó tètè gbà torí Ọlọ́run ní ojú máa ń tì wọn tí ìbá tẹ́wọ́ síwájú wọn ìgbésẹ̀ lómi tó ń bẹ tí wọ́n tó lè tẹ́wọ́ sí ni síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run ní gbàdúrà ẹ̀ ó tó wá ní ya Rabb ìtí wọ́n fi rọ́bù ní àwọn ọkọ̀ Ọlọ́run fi ń pe Ọlọ́run rọ́bù min asma'illah ó tún wá wà ní hálàtò dáàf orí ẹ̀ta kókó orí kò sí tálíkà kò ní kankan ó tún fi mi Ọlọ́run ní kankan fún mi tọ́yẹ kọ́lọ́run pé ẹni tó gbàgbọ́ òun ní kankan já fún síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run ní fún Ànábì ní wa mat'amuhu haram kí ló fà á torí pé oúnjẹ tí ń jẹ haram ni wa malbasuhu aṣọ tí ń wọ̀ haram ni wa ghudhiya bil haram haram ni wọ́n fi fídíẹ̀ ẹwà àwọn ọmọ tá ń bí sìn ẹwọ mẹ́sẹ̀ yà kí kálukú lọ lè fura sí kí là ń rà wọlé lẹ́yìn náà kí là ń owó wò láàfin ra ń tàn rà wọlé níbo láti rówó yẹn Ọlọ́run á bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ Ọlọ́run mọ́sà mú jíjẹ mú wa mọ́sà mú wá nínú halali tó mọ́ kọ́lọ́run kó sí nǹkan mẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́mọ́ bá wọn sọ̀sọ́ kú sọ mọ́ pé kò sí halali mọ́ mọ́ bá wọn sọ mọ́ alágùnrin kan jọ ní ọba mi ṣiṣẹ́ kan bóyá wẹ́dà ni àbí bricklayer aláwọ̀ alẹ́mì ìrántí mọ́ wọ́n parí iṣẹ́ ìtọ́ láàgùn tán mọ́ wá kó lé lọ́wọ́ mo ní owó tó wà lọ́wọ́ rẹ̀ ni wọ́n ń pè ní halal tẹ́nì kan bá ní òṣè halal mọ́ irọ́ nígbà òun ni ọ̀tẹ́ra mọ́ iṣẹ́ owó ti ṣe ọláàgùn wọn wà fún olówó owó tí wọ́n fún yẹn ni wọ́n ń pè ní halal torí ó ṣiṣẹ́ fún ni ètò àti wá yàtọ̀ sí yẹn ọmọ ìyá mi tó o bá ti ń jẹ tó ń mú tó fi ń raṣọ ọmọ sàdúà Ànábì ni wa ghudhiya bil haram ọjí aráàmù tó fi develop fa anna yustajabu lidhalik Ànábì ní bó làdúrà irú èèyàn báwọn ó sì gbà ló ti jẹ́ pé nísìn àfi kéèyàn wà very very careful látara yín téèyàn máa jẹ gbogbo nǹkan ti dàrú débi pé àwọn èèyàn ṣe ẹ̀dá yàtọ̀ wọn mọ̀ yàtọ̀ láàrin haramu àti halali ma sówó sáni sọ́jà ti bọ́ sí lọ́wọ́ ìnáwó lọ nìyẹn fine boy yóò máa lo fake life inú wọn máa dùn àwọn èèyàn tó máa sọ fún pé ó dáa fún ọ̀kan náà ọmọ ìyá à ń sọ̀rọ̀ lánàá ọ wá ní
òun lọ sí end of the year party kan wọ́n ní kí wọ́n wá ṣe lecture fún wọn ní àbí àwọn community schools yẹn ládùúgbò wọn. Gbogbo àwọn ọmọ secondary school tí wọ́n graduate ń bẹ̀, èyí tó gbé mọ́tò tó kéré wá òun ni mọ́tò 20 million 30 million ọmọ secondary school ó wá gba certificate secondary school lẹ́kọ̀ọ́ mi. Àwọn èèyàn ń bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n bèèrè pé ṣé àwọn parents wọn ni wọ́n ní náà wọ́n ṣe wáyé ẹsẹ̀ wáyé owó ti dọ̀ wọ́n. Ibo lọmọ yìí ti yẹ sí torówó ọmọ 70 years ló 3 millions. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà sì mọ̀. Ọmọ ìyá mi tó bá jẹ́ halali ní kò sí wàhálà. Ọmọ 13 years lè lówó tó bá ti ṣiṣẹ́ àbí àmọ́ tó bá lè jẹ́ jìbìtì ló bá lù wọ́n padà sunkún lé wọn torí bí wọ́n ti gba owó yẹn náà wọ́n sunkún lọ́wọ́ ń bẹ̀. wa man asaa fa alayha. Ọlọ́run bẹ́ẹ̀ bá fi lè sáburú aburú ọba. Ẹjá tó àwọn ọmọ wa lérí dáadáa. Bàbá ọmọ yahoo ìyá ọmọ yahoo wọ́n jọ sunkún lọ́jọ́ alẹ́ ni torí àwọn tí wọ́n gbowó lọ́wọ́ náà àwọn náà sunkún. Gbogbo atajẹ́ bàbá ta fẹ́ tọ́mọ afẹ́kọ́mọ yàrí kí là ń fún wọn jẹ kí là ń fún wọn mu. Tí wọ́n bá gbé owó lé ọ lọ́wọ́ wípé owó project lélẹ́yìí ó dá mi lójú pé ọmọ iye tiẹ̀ ń bẹ̀ sórí ìtọ́jẹ́ tiẹ̀ náà ni kò plan lélẹ́rí. Tí wọ́n bá fi ẹ́ sínú ṣẹ́ bóyá accountant ni ọ ni àbí bọ́sà ni ọ ni àbí kìnnì kan sáà ni wọ́n sáà fi ọ́ sí di owó ọmọ iye owó ti tiẹ̀ nínú owó tó wà wájú rẹ̀ ó sì mọ iye owó olówó tó wà ń bẹ̀. Tí wọ́n fẹ́ ká dọ̀ rẹ̀ ó gbà kéèyàn máa jẹ halal. Gbogbo ẹ̀wà ráìsì sẹ̀mó ọbẹ̀ tábàárà wálé kó jẹ́ nínú ogún tábà ti tẹ́wọ́ àdúrà wọ́n mọ̀ sí kíní yọ́ mọ̀ tètè gbà nítorí pé wọ́n tí wọ́n ṣépè ilé tọ́wà lọ́n sàdúà. Da'watul mazlum mujaba. Ànábì ní tó gbá ìpè tó bá ṣẹlẹ̀ ọ ìpè yẹn ó mú ọ ìpè yẹn ní oníjẹ́ ká dùà rẹ̀ ọgbà torí ohun tiẹ̀ ti ṣáájú ohun tiẹ̀ síwájú Ọlọ́run. Ohun tiẹ̀ ó ti ṣáájú ohun tiẹ̀ síwájú Ọlọ́run. Òun ti tẹ́wọ́ nígbàtí wọ́n yí owó kó lákàntì àbí òun ti tẹ́wọ́ wọ́n wá ń tẹ́wọ́ lẹ́yìn ìgbà tó òun ti tẹ́wọ́. Kọ́dà kọ́ mọ́mọ̀ ọmọ ìyá mi kọ́ mọ́mọ̀ kọ́ jẹ́ pé ìwọ́n ti ń sayé lọ níjọ́ tó bá mọ̀ tó bá tẹ́wọ́ gbogbo tó ní yóò sì máa dàrú. Ká sì tráìlá ká mọ́néjì inú ayé gbogbo tó bá ṣe má ṣe ju agbára ẹ̀ lọ. Tó bá fẹ́ yàwó tó bá fẹ́ kọ́lé ọ̀fẹ́ ramọ́tò ọ̀fẹ́ raṣọ lẹ́fù bówó ṣe ń wọlé náà ní kó lò má ṣe ju agbára. Kò sí ipò tó léwà tó nira àwọn tó jù ọ lọ. Má lo fake life. Ẹni wọ́n lo fake life mọ́ ń jalè gbẹ̀yìn díyàwó rẹ̀ ọmọ pé báyìí ní wọlé irú nǹkan tá a lè rà ní nǹkan tá a lè kówó lé ní kọ́lọ́mọ bá aláàkọ́mọ́sà sínú àfẹ́ni kọ̀ọ̀kan wa halalan tayyiban mubaraka. Nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe tọ́lọ́mọ fi sínú àlàálì fún yàn Allahumma gfirli warhamni wa'afini wahdini warzuqni. Allahumma gfirli warhamni wa'afini wahdini warzuqni. Sáńpẹ́ ìtẹ́nu má dọ́ ayé Ọlọ́run fẹ́rí jì mí Allahumma gfirli warhamni ṣàánú mi wa'afini fún mi lálàáfíà ara àti tọkàn wahdini gáìdì mi warzuqni fún mi rísìkì látọ̀dọ̀ ara rẹ̀. Ànábì bá ṣàdúrà tán láàárọ̀ tí máa ń ṣàdúrà ní Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban. Ànábì ní tayyiban. Ànábì ọ̀kan ní wa rizqan ó ní wa rizqan ọwọ́ ní tayyiban. Arísìkì tó clean tí ọ̀wọ́ náà máa jẹun nílé tọkàn rẹ̀ ó ṣe kíní tọkàn rẹ̀ balẹ̀ pé oúnjẹ tí ń jẹ yìí kò sí ẹkún ọmọ Ànábì Ádámù bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó ṣe pèlè mi lẹ́yìn oúnjẹ ilé tí mo kọ́ yìí kìí ṣe ẹkún àwọn èèyàn kan mo fi tó blọọkù àwọn èèyàn ló fake life jama téèyàn tó máa ń sọ nígbà mi pé ọlọ́njọ́ da fún bó ṣe da fún lágbájá onímọ̀gbọ́n ṣègbèlè rẹ̀ ni ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́n bá wa ẹ̀jìká sẹ́rin tá Ànábì bá ti sọ ọgbàgbọ́ bí ó ṣe rí nìyẹn àmọ́ kọ gbàgbọ́ kó lè lògbéṣẹ́ ayé tó ṣe kí ni tó nítumọ̀. Hadith rawahu Muslim Imam Muslim ló ṣe kí ni lọ́gbà wa hadith sahih. Ẹ jẹ́ ká tẹ́wọ́ ọ wà nínú Sahihu Muslim. Àwọn tó wọ́n ní ẹbá ti tẹ́wọ́ ẹ ti dún bídíà bọ́dà bídíà yín gan ó ti sọ yín di kèfèrí ẹlẹ́bọ. Kéwú ló dàrú kọ́lọ̀ máa fi wọ́n mọ̀ náà o. Nínú àwọn ẹ̀ṣẹ̀ oníká kéèyàn máa pààyàn ẹni bá ń pààyàn
wọ́n ṣe pèlè lọ́tún wọ́n ṣe pèlè lósì àdúrà rẹ̀ ò ní gbà ẹni tí bá ń ṣe sìná àdúrà ò ní gbà kódà kọ́ ọmọ wo ìwòkú wò lásán ó sì mọ sàdúrà àdúrà rẹ̀ ò ní gbà bọ̀rọ̀ wọ́lá tó bá ti ń wo ìwòkú wò tí wọ́n náà mọ̀ pé tó wò yìí wọn gbọ́dọ̀ bá ń bẹ̀ inú kọ́ lọ́wọ́ lọ gbígbà àdúrà rẹ̀ lára àbí kọ́ lọ́wọ́ mọ́ ṣe kíni àbí kọ́ lọ́wọ́ mọ́ gbàdúrà ẹ̀ ẹ̀ṣẹ̀ ó ti ní máa ń jẹ́ kí gbígbà àdúrà jìnnà síyàn ká máa ta tẹ́tẹ́ ká máa gbomi lójú òbí ẹni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ti ń ṣépè lọ àdúrà rẹ̀ ò ní gbàbọ̀ ká máa jákun ẹbí nínú àwọn nǹkan tí ń máa ń jẹ́ mawāni'u ìjábà tí ẹ jẹ́ ká dé ọgbà tarkul amri bil ma'ruf wa nahyi 'anil munkar kárí tí ọ̀dà láwùjọ kí gbogbo akáwá dákẹ́ ká máa wòran ká dákẹ́ kárí aburú kọ́mọ̀sẹ̀ni tí ó sọ̀rọ̀ àfọ́ sọ̀rọ̀ ìmáàmù sọ̀rọ̀ ọmọ kéwọ́ sọ̀rọ̀ talabatul ilmi àwọn ọmọ dáńkẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà sọ̀rọ̀ àwọn alágbára sọ̀rọ̀ kálukú wá dákẹ́ ìbàjẹ́ wá ń ṣe kíni ìbàjẹ́ wá ń lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi àdìsí wà fáwọn Udhayfa Ànábì ní walladhi nafsi biyadihi mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lata'murunna bil ma'ruf tẹ́ ẹ bá ń pèpè ẹ gbọ́dọ̀ máa pèpè síbi dáadáa wala tanhawunna 'anil munkar ẹ sì gbọ́dọ̀ máa kọ ìbàjẹ́ láwùjọ aw la yushikanna Allahu ay yusri'anna tẹ́ ẹ bá ti máa ṣe yẹn ìtókù ni pé Ọlọ́run ọba Allah yóò wá kán ìyà yín lójú an yab'atha 'alaykum 'iqaban minni Ọlọ́run ọba Allah gbé ìyà dìde fún yín ìdààmú tẹ́ ẹ bá ti máa kọ̀ bàjẹ́ láwùjọ tẹ́ ẹ máa pàṣẹ dáadáa thumma tad'unahu gbogbo yín aráàlú tẹ́ wà nílùú ẹ máa wá ṣàdúrà ẹ máa pè Ọlọ́run fala yustajabu lakum Ọlọ́run ò ní dá yín lóhùn ẹ wo ìgbésí ayé tá ń lò lọ́wọ́ ní Nàìjíríà sí kí ló fà á jẹ́ mọ́ àwọn tó yẹ kí wọ́n kọ̀ bàjẹ́ wọn ò kọ̀ bàjẹ́ àwọn èèyàn ń ṣèbàjẹ́ àmọ́ wòran ẹ wo àrà táwọn èèyàn ń dá lérí social media ẹ wo àrà táwọn èèyàn ń dá ládùúgbò ẹ wo àrà táwọn èèyàn ń dá nínú society nínú community wa kama saburu kan nínú street yìí sìn wọ́n tó bẹ̀ kó dìde kó ní ẹ stop ẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ láńlọ́ọ̀dù gan wọ́n kọ́kọ́ kó yá ọ pé àfa wàhálà tẹ́ pọ̀ ẹ wá ní wàhálà ṣe dé nínú àwọn kan tó jẹ́ káàdì ọgbà òun náà ní pé kọ́mọ̀sá àwọn kan tí ó dìde tí wọ́n máa kọ̀ bàjẹ́ tí wọ́n bá ti kọ̀ bàjẹ́ ẹ̀ṣẹ̀ ó ṣe kí ni ẹ̀ṣẹ̀ wà pọ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi asbabu ijabati du'a tọ́ márùn tá a kà yìí òun náà ni àwọn nǹkan tí ẹ jẹ́ kádọ̀ ọgbà àwọn nǹkan tí ma wá jẹ́ kádọ̀ ó tètè gbà yàgbé bá a ṣe ní nǹkan tí ẹ jẹ́ kádọ̀ ọgbà lálẹ́ àwọn nǹkan tí èèyàn mọ̀ sí tádọ̀ ó fi ṣe kíni tó fi máa gbà alákọ̀ọ́kọ́ su'alullahi azza wa jalla bi asma'ihi kéèyàn máa pe Ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ ẹ̀ kéèyàn máa pe Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ẹ̀ Ọlọ́run walillahil asma'ul husna fad'uhu biha Ọlọ́run biha fad'uhu Ọlọ́run bá ní mo ní àwọn okọ̀ tó dáa jùlọ tí ó sókọ̀ tó tún dáa tó mọ́ ó wà nùkan ó wà nù àdísì Ọlọ́run ni ẹ máa fi pè mí tẹ́ bá ń ṣàdúà ọwá ń ṣàdúà ọkàn ní mo nídìí owó mo nídìí sọ mo nídìí ìmọ̀ ìdáàbòbò ọ wá dárúkọ Ọlọ́run ó pé ya hayyu ya qayyumu bi rahmatika astaghith أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين wọ́n ní tí nǹkan bá dàrú pátápátá ilé ànábì máa ń fi orúkọ yẹn bẹ Ọlọ́run hayyu qayyum ya hayyu ya qayyum bi rahmatika astaghith gbà mí Ọlọ́run wọ hayyu qayyum ọba alààyè tí ó fara ti kankan bọ́lá bá ti gbọ́ hayyu qayyum yóò fi lè lọ tọ́rọ̀ ló ní ẹ fi àwọn orúkọ yẹn sí kíní ẹ fi pè mí yá sí jàkà sí sùn kan àti àhámùsàkákù aláwọ̀ yá sùn yá basimáwù yá tọ́mtọ́mọ̀ yá ìlú yá dámdámọ̀ yá ìlú yá ráukọ̀ yá ìlú inna lillahi wa inna ilayhi raji'un àwọn orúkọ burúkú yẹn ní bó lẹ́ti rí bẹ́ẹ̀ bèèrè túmọ̀ wọ́n làwọn ọmọ nínú ayàwó lọ́wà wọ́n làwọn ọmọ nínú àdísì wo wọ́n ní àwọn ọmọ wọ́n ní kò sínú tírà tẹ́yìn kà yẹn ọ̀dọ̀ àwọn bàbá lónìí nínú ilé
látijọ́ táwọn bàbá tí wá ń ṣe kí ni wọ́n ti jẹ́ kí ni wọ́n ti dà. Ọlọ́run ní walillahil asma'u al-husna, àwọn kan tó dáa jùlọ ó dẹ̀ júwe sínú Koran ó wà nínú hadisi. ẹ má jẹ́ pé orúkọ kankan láti máa fi pe Ọlọ́run tá a bá ti rí nínú Koran àbá rí nínú hadisi. èyí táwa nínú Koran àti hadisi ló fi alọ́kànbalẹ̀ náà. òun náà ṣe lọ́lọ́run rí fáàsì nígbà tí ń sọ̀rọ̀ yẹn. ṣàwárí yìí tẹ́yìn gbé wáyé ń sìn àwọn ọmọtúmẹ̀ ẹ̀yin náà ọmọtúmẹ̀. àwọn ọmọbi tó ti wá ẹ̀yin kan ọmọbi tó ti wá wọ́n fún wa wọ́n fún àwọn bàbá kan ló fún àwọn bàbá wọ́n fún àníta ló ṣe wá ta ló kọ́kọ́ sílé ayé ọ̀sẹ́nì kan tó mọ̀. ẹ̀yọ́ máa yá mi inú tí ń jẹ́ ká dùn ọgbà òun náà ni ya Razzaqu urzuqni ya Fattah iftah li. orúkọ Ọlọ́run ọba kọ́ máa pè é kọ́ máa fi bẹ̀ Ọlọ́run wọlá Qayyumu tó ń jẹ́ mọ́ṣáì ṣàánú mi, wọlá Fattahu tó ń jẹ́ mọ́ṣáì ṣínà fún mi, wọlá Razzaqu tó ń jẹ́ mọ́ṣáì mú àrísìkí wá fún mi, wọlá Hafiz tó ń jẹ́ mọ́ṣáì sọ mi lọ́wọ́ ọ̀tá, wọlá Jabbaru tó ń jẹ́ ẹnìkan tó fẹ́ yàn mí jẹ Ọlọ́run bá ń jẹ́ ń pa. Antal mutakabbir wọlọ́ba onígbéraga ẹnìkan fẹ́ ṣe gbéraga lé mi lérí Ọlọ́run bá mi jẹ́ ń pa. ọmọ bẹ Ọlọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run nínú tó wọ́n jẹ́ ká dọ̀ ọgbà al-qiyam bid-du'a qabla al-fajr ayé fi thuluth al-akhir min al-layl kéèyàn ọmọ jísà dùwà tásùbà bá kù díẹ̀ tí wọ́n pèrún àsùbà. ọmọ yá mi mọ́sá ìgbìyànjú bóyá kó aláàmù rẹ̀ jó pé mẹ́ta aláàmù mélòó mẹ́ta ọ̀kan láago 4:00 ọ̀kan ní 4:45 ọ̀kan ní 5 lásìkò tá a wà yìí o. sọmọ kí bọ́kan bá dún tọpa ẹlẹ́ẹ̀kejì kọ́ kásẹ̀pọ̀ tó pààyàn náà ẹlẹ́ẹ̀kẹta wọ́n náà mọ̀ pé ìkan fẹ́ bọ́ ni ìkan sì fẹ́ bọ́ lóòótọ́. nígbà míì ò ní gbé sí tòsí ó gbé síbi tó ti kíni tó jìnnà kó o tó fẹsẹ̀ lélẹ̀ lérí bẹ́ẹ̀dì kó o tó rìn gbé sí sitting room kọ́mọ disturb ẹ ìgbà tó fi débẹ̀ ojú rẹ̀ ó ṣe kí ni ojú rẹ̀ ọ̀la ẹni tí ìbá jí ká tó kírun àṣùbà ní ti ń bọ́ fún jọ yẹ ọ̀kan lọ. adébọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam anábìnrin yanzilu rabbuna ila sama'i dunya anábìnrin ọlọ́run ọba wa máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé kì í ṣe báwa ti ń sọ̀kalẹ̀ lérí staircase bọ́sàlẹ̀ o nuzuluhu laysa ka nuzulina sífà ìròyìn ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ jí yẹn anábìnrin ti sọ ọlọ́run sọ̀kalẹ̀ àmọ́ tí sọ̀kalẹ̀ tí ó yàtọ̀ sí báwa ṣe sọ̀kalẹ̀ kọ́ wá lọ́lọ́run yẹn sọ̀kalẹ̀ ó pa nábì rán tó bá ní ọlọ́run sọ̀kalẹ̀ bíi tiwa ó ti ṣe kèfèrí mumathila ó ti fi tiwa jọtọ̀ ọlọ́run laysa kamithlihi shay wa huwa sami'ul basir kò sí kankan tó jọtọ̀ ọlọ́run. ọkàn ní ọlọ́run sọ̀kalẹ̀ yaliku bi jalalihi òun lọ́mọ bí ṣe sọ̀kalẹ̀ bùtà nábì jẹ́ ó yẹ wáyé pé gbogbo òru yína yabqa thuluthul layli al-akhir tó bá ti di ìdákẹ́ẹ̀ta ti gbẹ̀yìn ìdákẹ́ẹ̀ta ti gbẹ̀yìn adáwòrú sí mẹ́ta ìkíní ìkejì ìkẹta ti gbẹ̀yìn yẹ lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ fayakul yọmọ wa sọ pé man yad'uni ta ni ń sàdúà ọ wá sí mẹ́gbà ọ man yad'uni ọlọ́run ta ni ń pè mí yọmọ sọ́lá tó kè sọmọ pé ta ni ń pè mí àwọn olóṣàdúà àwọn wọn dìde àdúà àwọn òní wọn nàró àdúà fa astajiba la kémi ọlọ́run dá lóhùn nísìnyí o man yas'aluni ta ni ń béèrè ní tó ń fẹ́ fáwọn tíyà kémi ó sì fún nísìnyí. àwa rí pé lásìkò yẹn ó wà lérí bẹ́ẹ̀dì tó ń harun òfò ńlá ni o tí wọ́n bá dáa ọjọ́ kìnnìún máa dá àwọn olùfó ṣe mọ́júmọ́ kọ́ náwọ́ ọlọ́mọdé fò sẹ́ni kọ̀ọ̀kan wa nítọ́ bọ́ fún ọ níjẹ̀ta tó dìde yẹn ó lè rí mú mọ́ àwọn tí wọ́n dìde àwọn ti ṣe kíni àwọn ti mú lọ àwọn ti gbà á torí ìjẹta yẹn ò ní padà mọ́ àná yẹn náà tó dìde náà wọ́n kọ́lẹ̀ fún ọ kọ́dà ìbá ṣe 30 ìṣẹ́jú ìbá ṣe 20 ìṣẹ́jú ìbá jẹ́ ìṣẹ́jú 10 kán tó pe orun àṣùbà kálífàjà rí tó yọ mọ́ṣá ìdìde kó pe ọlọ́run kó bẹ ọlọ́run wallahi yín fẹ́ ọlọ́run bá aláàbúra gbogbo òṣòro bó ṣe kó tóbi tó ọlọ́run padà sọ di pẹ̀tẹ́lẹ̀ fún tó lásìkò yẹn àsìkò tó rún mọ́ ń dùn mọ́ yẹn ni
ẹni tó bá wá nífẹ̀ẹ́ Ọlọ́run ní máa ń dìde ńgbà yẹn lẹ́yìn náà àsìkò yẹn waqtul ikhlas kò ní sẹ́nìkan tó ọmọ ṣe kárí ní fún gbà yẹn sọ pé ìta ń ṣe lójú àwọn èèyàn yìí Ọlọ́run lọ́mọ yìí tọ́lọ́ ń gbà àmọ́ lóru láàrin wa àtọ́lọ́run Allahu akbar owó tó wí tán ọwá tẹ́wọ́ láàrin wa àtọ́lọ́run sẹ́nìkan tí ń rí ọkọ̀ sẹ́nìkan tí ń wù ọ́ ẹ̀mí rẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run gbà yẹn látara bẹ́ẹ̀ àdúrà yẹn yóò tètè gbà nínú àwọn tí wọ́n jẹ́ kádùá gbà ní kéèyàn máa nàró lẹ́yìn náà takdimu sadaqa walbir walamali saliha watawassulu biha kéèyàn máa gbìyànjú kó máa ṣiṣẹ́ rí kó wá máa fi ṣiṣẹ́ rí yẹn bẹ Ọlọ́run pé kọ́lọ́run bá aláàkọ́ gbàdúrà ẹ̀rí wá lérí ẹ̀ àwọn ashabul gar àwọn tí òkúta tí Ọlọ́run ní kátẹ́gùn ó máa fẹ́ atẹ́gùn ń fẹ́ wọ́n wá sá sínú àpáta Ọlọ́run wá ní kí atẹ́gùn ó gbé àpáta ńlá kan kọ́ ló lè dé wọn mọ́ inú àpáta wọn ọ̀dá yìí jáde mọ́ ọ̀kan nínú wọn ó ní wọ́n Ọlọ́run ọba mọ́sá wọn lápẹ́ bí ń pa bàbá mi àti ìyá mi àdúrà ní ń ṣe débẹ̀ o àdúrà wọn ṣe débẹ̀ o wọ́n ti mọ̀ pé tó bá ti ṣe díẹ̀ sí káwọn máa kú lọ́kọ̀ọ̀kan lókù torí kò síbi wọn gbà jáde atẹ́gùn ọ̀fẹ́ sí wọn mọ́ ó ní wọn Ọlọ́run wọn lá pé bàbá mi àti ìyá mi ebi ń pa wọ́n jọ kan mo wá nàró mo ní oúnjẹ lọ ìgbà tí fi dé wọ́n ti sùn mo wá gbé oúnjẹ náà dání títí tí wọ́n fi jí lásùbà mo gbé dání mo ṣàìsùn mọ́júmọ́ nítorí wọn wọ́n sì ń jí báyìí mo kàn gbé oúnjẹ síwájú wọn ni tó bá jẹ́ pé nítorí wọn Ọlọ́run bá wọn bá fi ṣe bẹ́ẹ̀ njọ́ náà mọ́sẹ̀ fún alábàáyọ àpáta bá sí fẹ́ẹ́ ansa dua tẹ́lẹ̀ kí ni sábàbí ìjábà dua àtàwásúlú bil a'mali as-salihah wọ́n náà máa sọ fọ́lọ̀pọ̀ Ọlọ́run wọlá pé ìjọ tí àṣírí bàbá mi fẹ́ tú mo sì bú láṣírí jọba ìmọ́sà ìgbàdúwà mi wọ́n fẹ́ tú mi láṣírí wọ́n lájẹ́ pé bàbá mi ìjọ tí páànù sílé wọn mo sì kówó sùn mi mo fi ra kíní mo fi ra páànù wọ́n Ọlọ́run bá ò ibi tẹ́mi náà lọ yìí mo fẹ́ lọ lè gbaṣẹ́ kan bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà di rí gbà ṣe rí àwọn iṣẹ́ yẹn wọ́n máa open ojú ọ̀nà lọ ní iná àwọn sábàbí tàdúwà fi máa ń gbà ní lẹ́yìn náà sọ́dakọ̀ kẹtàtù sọ́dakọ̀ sàárà tí èsì sàárà bídíà sàárà súnnà wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun Ọlọ́run ọba ní tẹ́ bá ń lè ṣe sàárà orí máa mọ́ adé fún yín ni tẹ́ bá ń lè ṣe sàárà àkílà ń béèrè lọ́wọ́ Ọlọ́run orí kí ló jẹ́ kó rèyàn ó dé sàárà àmọ́ yóò jẹ́ sọ́dákọ̀ súnnà kò ní jẹ́ àwọn àgbàdo sílẹ̀ ká àmọ́ wọn iyọ̀ sílẹ̀ wọ́n ṣúgà sílẹ̀ lẹ̀ ó ṣàdúrà tán wọ́n iyọ̀ sílẹ̀ lẹ̀ sẹ́dákun kí ló dáa dìjàmọ́ ó di kérúbù wọ́n wọ́n àgbàdo sójú títì bàbá ṣe láwọn adìẹ kan ní àgbàlá ẹnìkan tó kó àgbàdo yẹn lọ́bẹ̀ tó fáwọn adìẹ yẹn àgbàgbé sọ́dákọ̀ ló ṣe àmọ́ wọ́n ń dà sójú ọ̀nà ó tún wéṣì owó ó yẹ kíjọba mú ọ òun waste kíni resources ká tó wá pé ẹ̀yìn tó ń ṣe yẹ kò sínú Islam èyàn mọ́ fún yàn ìdáǹgbé sàárà ní pé mú tí ó sàǹfààní kó o sì fún ẹni tí ìyọ́ sàǹfààní fún tí ò ní bá ṣe pẹ̀lú àsìkò kan àti ìgbà kan mú tó wù ọ́ kó fún ẹni tó wù ọ́ lásìkò tí ó wù ọ́ kété pé ẹnìkan máa sọ fún ọ pé ìjọ àlàmísì ní sàárà yẹn má bá wọn ṣe àdúrà rẹ̀ ò ní gbà torí bídíà lọ sí kíní kullu bídíà dalalah nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ kádùn ọgbà òun náà ni birrul walidayn ẹni tọ́lọ̀ máa ní kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà láyé ẹ dákun oyé mò ń bẹ̀ yín pẹ̀lú agbára Ọlọ́run mò ń bẹ̀ yín pẹ̀lú agbára Ọlọ́run mò ń bẹ̀ yín pẹ̀lú tóbi Ọlọ́run gbogbo ẹni tádùn rẹ̀ ò bá gbà tádùn rẹ̀ bá lọ́ra láti gbà kó wo ìhà tó ń kọ sí ìyá àwọn àti bàbá wọn tọ́lọ̀ máa fi ń dánwò àmà pé àdánwò ni tọ́mọ̀ pé ìhà dáadáa lòun kọ sí wọn àmà pé àdánwò ni ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àmọ́ ìtọ́ pọ̀ jù ni pé ìhà tá a kọ sáwọn òbí wa ìhà yẹn náà lọ́lọ́run kọ sáwa náà àwọn bàbá wa àti ìyá wa especially ìyá ẹ̀ Ànábì Ìsá ní wa barran bi walidati wa lam yaj'alni jabbaran shaqiyya èmi ọmọ sí dáadáa sí ìyá mi èyí ní di ọmọ burúkú jabbaran èyí sì ní di kíni ṣàkíyà olórí burúkú náà pè ní ṣàkí tẹ́yìn bá ti fẹ́ dolórí burúkú láyé tó fẹ́ ká dùn àwọn ọmọ gbà kó gbìyànjú kó máa ṣe dáadáa sí ìyá rẹ̀ gbogbo dáadáa típa rẹ̀ bá ká máa tọ́jú wọn wọ́n bá ti kú máa ṣàdúrà fún máa ṣe sọ́dákọ̀ fún ẹnìkan lè bá Abdullah ibn Abbas ọdẹ Allah ta'ala anhu Abdullah ibn Abbas wà láàrin àwọn student tí wọ́n ń kéwú lọ́wọ́ bá ṣe ń kéwì ẹnìkan wá wọ́jọ́ kólẹ̀ ọ wá ní òun fẹ́ bá Abdullah ibn Abbas sọ̀rọ̀
Abdullahi Abbas ní ọyá máa sọ ó lárábìnrin kan lòun mà lóhun fẹ́fẹ́ ó sì lóhun ọ̀fẹ́ hùn ó wá lọ lè fẹ́ lómi owó wá gbé òun wá rí pé tóhun lè ṣe ni pé kóhun pa òun sì ti pa òun ti pa òun ti gun mọ́bì kan òun ti rún mọ́bì kan òun wá rí aláṣẹ pé òun ti dáràn kí lòun lè ṣe tí Ọlọ́run bá aláàfin lè síjú àánú òun tí ó fi fẹ́ríjì òun tí ó fi jẹ́ kọ́rọ̀ wọn rọrùn láyé àti lọ́run. Abdullahi Abbas ní ummuka hayya sí ìyá rẹ̀ ń bẹ láyé ó ní láà ó ní ìyá òun ti kú ó ní tubu ila Allah wastaghfir min Allah wa taqarrab ila Allah bima istata'at máa lọ lè túbá láàrin wa tọ́lọ́run ó sì máa ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ síwájú Ọlọ́run bọ́yá Ọlọ́run lè ṣe kíní Ọlọ́run lè fẹ́rí jọ lọ́bàá bá tiẹ̀ lọ àwọn ọmọlẹ́gẹ́ wá ń bi àfáàgbà Abdullahi Abbas radiyallahu anhuma ipò èèyàn lòun pa èèyàn ọwọ́ ń bèèrè pé sí ìyá rẹ̀ ń bẹ láyé bóò ló ṣe wá kanra wọn. Abdullahi Abbas ó ní inni la a'lamu ó lè mi ọmọ o wa huwa a'lamul umma òun ló sì mọ̀mọ̀ jù náà àwọn sàábé ó ní èmi ọmọ o lára tá a ti kọ́ládà nàbí yóò ó lóun ọmọ o la a'lamu amalan iṣẹ́ rẹ̀ kan aqraba ila Allahi min birril walida òun ọmọ iṣẹ́ rẹ̀ kan téèyàn lè ṣe tó mú yẹn súnmọ́ Ọlọ́run ọba jùlọ nínú iṣẹ́ rẹ̀ ayé tó kéèyàn mọ̀ sí dáadáa sí ìyá tí ó bí yàn kápẹ́ ìyá rẹ̀ bá ń bẹ láyé ni tí ń lọ lè ṣe dáadáa sí òun mọ̀ pé yóò súnmọ́ lọ tó bá ti súnmọ́ lọ́wọ́ ọba yóò mọ̀ pé Ọlọ́run sì dá lọ gbogbo ẹni tí ìyá rẹ̀ bá ń dásà dúà fún níkọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú pẹ̀lú yọ̀ǹda ti Ọlọ́run tí ìyá yẹn bá jẹ́ mùsùlùmí òdodo tó náà dúró tọ́lọ́run ẹjá máa tọ́jú àwọn ìyá wa nítorí kádùn àwọn kó lè bá ṣe kíní kó lè bá gbà ẹ̀yọ́ miami wali asbab ukhra ya'lamuha Allah ẹlòmí ọ̀wà ní imam ustaz látàárọ̀ tẹ́ ti ń sọ̀rọ̀ ọbọ̀ yìí gbogbo àwọn nǹkan dání tẹ́yàn bá ṣe àdúrà yìí gbà kìí jẹ́ kádùn ọgbà ohun èsì kankan mẹ́ àwọn tẹ́ kàálẹ̀ tẹ́ni ká máa ṣe yìí pé tẹ́yìn bá ń ṣe àdúrà máa ń gbà gbogbo ẹ̀ lòun ṣe kíní lòun ṣe tọ́ ustaz náà ibo ní ọ̀wà sásí báyìí àwọn afáà ní wali asbab ukhra ya'lamuha Allah Ọlọ́run nímọ̀ sí nǹkan míì tó ṣẹlẹ̀ tí ó jẹ́ kádùn ààrẹ ọgbà tí ó jẹ́ kí ọgbà tó ń béèrè tí ó jẹ́ kó rí tó ń fẹ́ gbà Ọlọ́run bá aláà nímọ̀ sí nǹkan míì tó ṣẹlẹ̀ tí wọ́n ò ṣe kíní tí wọ́n mọ̀ wọ́n wá gbé àdísì kan wá anábì ní mami muslimin anábì ní kò sí èyíkéyìí mùsùlùmí kan yad'u bi da'wa tí wọ́n máa ṣàdúà laysa fiha ithmun àdúrà tí ń ṣe yẹ kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ bí kọ́ máa tọrọ kọ́lọ̀hún jó wọn máa ráburú ṣe wala qati'atu rahimi kò ti ṣàdúrà kọ́lọ̀hún jákun ẹbí àdúrà tó dáa ní ṣe illa ata'u Allahu biha ida thalath téèyàn bá ń ṣàdúrà kò sí ọ̀ pèpèpúpè ọ̀ pẹ̀lú mí ti sọ lọ́hún ọ̀ ṣàdúrà pẹ̀lú bídíà ètò wọn ní kó fi pè Ọlọ́run ló fi pè Ọlọ́run ọba ó ṣépè lẹ́bí ó ṣépè lára ó fàdúrà rẹ̀ ṣépè léèyàn ó fi jákun ẹbí ó ṣe bó ṣe yẹ ká ṣe ànábì ní bẹ́ẹ̀ bá fi lè ṣe bó ṣe yẹ kó ṣe àfi kọ́lọ́run ọba aláwọ̀ fún ní nǹkan kọ́lọ́run ọba aláwọ̀ fún lọ́kàn nínú mẹ́ta imma an yu'ajjila lahu da'wata nínú kọ́lọ́run ọba aláwọ̀ tètè gbàdúrà rẹ̀ wa imma an yudakhiraha lahu fil akhirah àbí kọ́lọ́run ọba alá kó ṣe kíni kọ́lọ́run ọba alá kọ́ bá fi gbígbàdúrà yẹn pamọ́ sí ijọ́ àlìkèyàmà kó fi ta àlìjánà fún ẹlòmí àdúrà mo fẹ́ kọ́lé àlìjánà ní kọ́ tí ọmọ ẹlòmí ló mo fẹ́ ra lálẹ́ mo fẹ́ ra mọ́tò Ọlọ́run ti fún ní igi lálàkà nínú àlìjánà tí ọmọ sí kíni tí ọmọ bẹ lábẹ́ Ọlọ́run ọba Allah kò kí wéṣítì àdúrà wa imma an yashrifa anhu mina su àbí kọ́lọ́run ọba Allah fi àdúrà yẹn kó fi gbé aburú ńláńlá kó fi gbé kúrò nínú ayé rẹ̀ tóun ní mọ̀ pé aburú ti kúrò lérí òun àìmọye àlùbá àdánwò wàhálà tí ń jábọ̀ tó jẹ́ pé àdúrà tí wọ́n ṣe kó ń béèrè kankan lọ́lọ́run fi di aburú yẹn tí ò fi ṣẹlẹ̀ sí ọ ẹlòmíràn bá ti parẹ́
bí bá jẹ́ àdúrà tó gbà lérí ẹ̀ bá a ṣe lọ tá n travel tá lọ tá n bọ̀ yẹn tá aláwọn kan tí wọ́n ń parẹ́ yẹn ẹlòmíín náà bá ti parẹ́ àdúrà pé ó fẹ́ ra kẹ̀kẹ́ lọ́lọ́run fi dá accident dúró àdúrà pé ó fẹ́ ra kẹ̀kẹ́ náà pé bùtí ń ṣe yẹn lọ́lọ́run bá aláà ló fi sèfù rẹ̀ nínú accident yẹn àtàwọn àárẹ̀ tí ìjòkó ti ní tí gbogbo ẹbí àtàrọ̀ dáwó tí ó sùn wọ́n padà wá fi ọ́ sínú yàrá kálukọ́ wọn lọ wọ́n ní bọ̀dá nǹkan tó tún wà láyé nídìí olẹ́tìrì gbẹ̀ ọlọ́run ti fi àdúrà ní tó ń béèrè yóò ti fi ṣe aburú yẹn kó lórí rẹ̀ ìwọ sí ma àdúrà inú kọ́ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kọ́ lọ́ra kó tó gbà gbogbo ẹ̀ lọ́wọ́ nínú ìṣiṣẹ́ àwọn ẹni ọlọ́run ọba àtàwọn ẹni rẹ̀ àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ wà ó nídìí tó lọ́run fi ṣe bẹ́ẹ̀ èyí tó pẹ́ ó nídìí tó lọ́run fi ṣe bẹ́ẹ̀ ìmísì ni ọlọ́run fi ṣe aburú kó lérí ẹ̀ ìmísì ni ọlọ́run ọba àlá ó ti bọ́ fàdúrà yẹn ó ti bọ́ fi ṣe kọ́kọ́rọ́ tó fi wọnú àlìjánà níwájú àlìkìyámà gan wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan wọ́n pe ibi ọlọ́run padà wá darí àdúrà wá síre alhamdulillah wọ́n mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa níta ń gbọ́ yín nínú àdínsì yìí ni pé àdúrà kò kí lọ lásán láì gbà téèyàn bá ti sá fún àdúrà yìí waste kákó máa ṣàdúrà púpọ̀ Ànábì ní Allahu akthar Ànábì ní ọlọ́run ọba aláàpọ̀jù yín lọ́lọ́rẹ́ ata'uhu kathir la yanfadu oore rẹ̀ pọ̀ kò sí bẹ́ẹ̀ tí lè ṣàdúrà tó ẹ máa bu àbùbù tán ẹ̀ lè bu tán o Allahu akthar nìyẹn kì í ṣe pé ọlọ́run pọ̀ ní mẹ́ta mẹ́rin ní Allahu akthar ata'uhu la yanfadu oore ọlọ́run pọ̀ ju àdúrà yín lọ kí gbogbo yín kẹ́ máa ṣàdúrà látàárọ̀ dalẹ́ gbogbo yín kẹ́ máa béèrè nǹkan kí gbogbo yín máa béèrè oore tó wà ní gbogbo ilé ayé yìí ẹ padà gbà yọ padà sẹ́kù ni àwọn ọ̀rẹ́ rẹ̀ pọ̀ ju gbogbo ntẹ́ ń béèrè lọ ẹ máa ṣàdúrà ẹ máa béèrè mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́ṣá jí kọ́gbà èyí tó ti gbà nínú àdúrà wa kọ́lọ́ wọn bá a lá kọ́mọ́jì ó tún bàjẹ́ mọ́ wa lọ́wọ́ èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ́ mọ́ṣá bá wa ṣe bá a ṣe fẹ́ èyí tí ń pa wá lẹ́kún kọ́lọ́ mọ́ṣá pa wá lẹ́rìn ń bẹ̀ owó èyí tí ń pa wá lẹ́rìn ọlọ́mọdé àtún sunkún ń bẹ̀ èyí tó ga jù nínú àdúrà ọlọ́run ìmánì mọ́gbà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ ṣàlékún ìbádà wa kọ́lọ́ wọn bá a lá kó ṣàlékún ìwà dáadáa fún wa kọ́lọ́wọ́n ọba aláàkó fún ní arísìkì halali tó pọ̀ rẹpẹtẹ tá a máa fi sin ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba aláàkó wá jẹ́ mi wọ́n gùn lérí dáadáa kọ́lọ́wọ́n ọba aláàkó mọ́sá fún alálàáfíà ara kọ́lọ́wọ́n fún alálàáfíà tọkàn kọ́lọ́wọ́n ọba aláàkó mọ́sá fún wọn níyàwó àwọn táwọn wọ́yàwó àwọn táwọn wọ́kọ ọlọ́mọ́sá fún wọn nítìrọ̀rùn àwọn táwọn wáṣẹ́ ọlọ́mọ́sá fún wọn níṣẹ́ rọrùn ìyẹn àwọn táwọn wọ́mọ ọlọ́mọ́sá fún ọlọ́mọ lálùbáríkà gbogbo àwọn tí bí ọlọ́mọdé àmàsàárè wọn gbogbo àwọn tí abímọ tọmọ náà ń ṣe dáadáa ọlọ́mọdé wọn yà yàkúyà gbogbo àwọn tí yà yàkúyà ọlọ́mọsá bá ní tó wọn ṣe ìyàwó àtọkọ láàrin ara wa ọlọ́mọdé àrí wàhálà fi wá lọ́kàn balẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó wa fàwọn ìyàwó wa náà lọ́kàn balẹ̀ lọ́dọ̀ àwa náà ilé wa ọlọ́mọdé òjóná ilé wa ọlọ́mọdé alẹ́bọ̀ sẹ́ẹ̀lì máa níta burú ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa gbogbo ọlọ́wọ́n wa jẹ́ mi wọ́n gùn lérí dáadáa èyí tó wá ga jù bẹ́ẹ̀ náà ni àtibọ̀tán rí ọlọ́mọdé fún alátibọ̀tán wá sí wa lọ́mọ àlìjánná kọ́lọ́mọdé àwọná kátó wọ àlìjánná Allahumma nas'aluka aljannata wa ma qarraba ilayha min qawli aw amal wa a'udhu bika minan nari wa ma qarraba ilayha min qawli wa amal ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون.